Jídé Kòsọ́kọ́ di ọmọ oyè ọlọ́jà ìlú Èkó. Ìdílé ọba Kòsọ́kọ́ royal family ti kéde àgbà òṣèré tíátà ní ọmọọba Jídé Kòsọ́kọ́ gẹ́gẹ́ bí ọmọ oyè ọlọ́jà ti ìlú Èkó. Jídé Kòsọ́kọ́ fúnra rẹ̀ ló fìdí ìròyìn náà múlẹ̀ fún ilé-iṣẹ́ ìròyìn nínú ìfọ̀rọ̀wérọ̀ kan, àmọ́ ó ní òun kò tí ì lè sọ̀rọ̀ púpọ̀ nípa rẹ̀ báyìí títí di ìgbà tí àwọn mọ̀lẹ́bí yóò fi kéde ọjọ́ ìwúyè. Àga oyè náà ló ṣòfò lẹ́yìn ikú olóyè Adébọ́lá Ìgè tó wáyé lọ́jọ́ 23 oṣù kejìlá ọdún 2017. Àgbà òṣèré náà ni olórí ẹbí Kòsọ́kọ́ Mutiat Ali Balógun kéde tó sì fa ọwọ́ rẹ̀ sókè níbi ìpàdé ẹbí wọn tó wáyé lágbègbè Lagos Island nílùú Èkó. Ìgbésẹ̀ láti kéde Jídé Kòsọ́kọ́ yìí ló wáyé lẹ́yìn tí ẹbí Akínsàyà Ọlọ́jọ̀ tó jẹ́ ọ̀kan lára ìdílé mọ̀lẹ́bí ọba Kòsọ́kọ́ rọ gómìnà Babájídé Sanwó-Olú kó yan Abíọ́lá Ọlọ́jọ̀ Kòsọ́kọ́ gẹ́gẹ́ bí ọlọ́jà ìlú Èkó nínú oṣù kejìlá ọdún 2025. Iléeṣẹ́ ìròyìn abẹ́lé jábọ̀ pé mọ̀lẹ́bí sọ pé ọ̀gbẹ́ni Abíọ́lá làwọn yàn lọ́jọ́ kejìlá oṣù kejìlá ọdún 2020, àmọ́ wọn kò ṣe ìwúyè rẹ̀ fún odidi ọdún 4 gbáko. Ẹ̀bẹ̀ náà ló wà nínú àtẹ̀jáde kan sí gómìnà tí wọ́n tún fi ṣọwọ́ sí àwọn èèyàn pàtàkì ní ìjọba bíi adájọ́ àgbà ìpínlẹ̀ náà, akọ̀wé ìjọba, kọmíṣánná fún ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ, olórí ìdílé Kòsọ́kọ́ àtàwọn míì. Akọ̀wé ìdílé Akínsàyà Ọlọ́jọ̀ Kòsọ́kọ́ Theophilus Ọlọ́jọ̀ Kòsọ́kọ́ sọ pé mọ̀lẹ́bí náà ti kọ lẹ́tà kan lọ́jọ́ 28 oṣù kọkànlá ọdún 2025. Wọ́n sì ti fi ṣọwọ́ sí àwọn tí ọ̀rọ̀ kàn láti ṣiṣẹ́ lórí rẹ̀. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, òṣèré náà sọ pé ọjọ́ ìwúyè lòun dúró dè báyìí fún àwọn mọ̀lẹ́bí láti kéde gẹ́gẹ́ bí ohun tí a gbọ́. Ọba ìlú Èkó Ọba Rilwan Akiolu ni yóò já ewé oyè lé Jídé Kòsọ́kọ́ lórí gẹ́gẹ́ bí àṣà ilẹ̀ náà àti bí wọ́n ṣe máa ń ṣe láti ìgbà ìwáṣẹ̀. Kòsọ́kọ́ tó kẹ́kọ̀ọ́ nípa òwò ṣíṣe nílé ẹ̀kọ́ Yaba College of Technology ní ìpínlẹ̀ Èkó bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà lọ́dún 1974 nínú eré Mákànjúọlá tí wọ́n gbé jáde lórí ẹ̀rọ móhùnmáwòrán lọ́dún náà lọ́hùn-ún. Ó ti kópa nínú oríṣiríṣi iṣẹ́ tíátà ní èdè Yorùbá àti ní èdè Gẹ̀ẹ́sì ní Nàìjíríà. Jídé Kòsọ́kọ́ jẹ́ ọ̀kan lára àwọn òṣèré tí ìràwọ̀ wọn tàn jùlọ nídìí iṣẹ́ tíátà ní Nàìjíríà àti ọ̀kan lára àwọn tí aráyé bu iyì fún jùlọ nídìí iṣẹ́ ọ̀hún. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.